الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني التسواج التي نترى المعتقد الصحيح على يترى المعتقد الصحيح àdìọ́kàn eléyìí tí ó ní àlàáfíà, eléyìí tí a ti mú muqaddima dé tí gbọ́ wa nínú ọdún eléyìí tó síwájú. ọ̀rọ̀ ìtìsíwájú tí a fáwọn tíra afáwọn Abdussalam ibn Barjas rahimahullahu ta'ala, kọ́lọ̀n kó bá yọ́nú sí àfáyí kó bá kẹwọn. sọ̀rọ̀ ìtìsíwájú tí wọ́n mú wá ń bi tíra yìí tí wọ́n ṣàlàyé fún wa wípé àkídà ahli sunnati wal jama'a ونحن عقيدة النبي صلى الله عليه وعلى آله وسلم أتي عقيدة أو الصحابة ترجع بي عقيدة لطة لجانا لوري بابو مسلمي لاتي دي سوكا فأني تي كبادني عقيدة يني هذه سوكا سوراني به وشن قلتا فون إيا الله سبحانه وتعالى يقول نبي يوم أبنى الفرق الهالكة النارية أو إيجا تي الله جل وعلا تشي ليلية تي أشيفون نباي عبر سينما كانينو تيرانا ثم تيرتي أعمل بإذن الله تعالى. هنا نترى المعتقد الصحيح في سؤال وجواب. سأنتو كتيرا يوني الشيخ عبد الله ابن محمد سعيد رسلان حفظهم الله تعالى. سترى المعتقد الصحيح أفاتي أي مداركة وشيني question and answer وصادي question and answer. سترى بنكاتي أو النتيرنا أو شيني ìbéèrè àti ìdáhùn. ìbéèrè àti ìdáhùn sódà tí ó lè rọrùn fún èèyàn láti gbọ́yé, torí pé máa béèrè ìbéèrè àti máa fún èèyàn ní ìdáhùn lórí ẹ̀, ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìmọ̀ máa dúró sí ara èèyàn dáadáa lọ́pọ̀lọpọ̀. gẹ́gẹ́ bí a ṣe rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith anabi sallallahu alayhi wa alihi wa sallam, wípé anabi ọkọ̀ béèrè béèrè ni yóò béèrè béèrè lọ́wọ́ sàhábà, so tí wọ́n bá mọ̀ anabi wa ṣe dáhùn, bákan náà tí wọ́n bá sọ tí wọ́n gbà yóò dáhùn. so gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithu Mu'adh ibn Jabal, anabi bí pé atadri ma haqqullahi ala al-ibad wa haqqul ibadi ala Allah, jẹ́ ma ìwọ Ọlọ́run bá lórí àwọn èèyàn àti ìwọ àwọn èèyàn lórí Ọlọ́run bá subhanahu wa ta'ala. so anabi béèrè béèrè, afọ́wà Mu'adh ní Allahu wa rasuluhu a'lam, Ọlọ́run bá ti anabi rẹ̀ ló ní ìmọ̀ jùlọ. so bákan náà inú hadithu mi anabi ní atadruna man al-muflis, jẹ́mẹ̀ tó ń jẹ́ muflis, jẹ́mẹ̀ tí ó ń jẹ́ muflis. àwọn sàhábà àwọn dáhùn pé al-muflisu indana man la mala lahu, so ẹni tó jẹ́ muflis lọ́dọ̀ ti wà nínú èdè Lárúbáwá wọn lẹ́ni tí ò lówó. so ànábì wa fún wọn ní ìdáhùn eléyìí tí ó correct pé ohun tó ń gbà lérò pẹ̀lú muflis kọ́ nìyẹn. so n ta fẹ́ fàyàn bẹ̀rẹ̀ ni pé bí máa kọ́yàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìbéèrè àti ìdáhùn ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìmọ̀ mú dúró sí ara dáadáa. so afa Abdullahi ibn Muhammad Sa'id Raslan hafidhahum Allahu ta'ala, wọ́n ṣe tírà yìí ní ìbéèrè àti ìdáhùn, wọ́n wá pín sí ìdánilẹ́kọ̀ọ́ 17. so ad-darsu al-awwal, ad-darsu al-thani, ad-darsu al-thalith tí tó fi dórí ad-darsu al-sabi'a ashar, so ẹ̀kọ́ 17. so wọ́n pín sí ìbéèrè àti ìdáhùn tó yẹ kí gbogbo àwọn ìbéèrè ẹ̀dẹ̀ jẹ́ 102 ọgọ́rùn ó lé méjì. so wọ́n ní kí ad-darsu al-awwal ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ al-mu'taqad as-sahih fi tawhid ar-rububiyyah. so gẹ́gẹ́ bí afáwà ibn Barjas wọ́n ṣe kọ́ wípé a fẹ́ ṣe àlàyé al-mu'taqad as-sahih àdìsọ́kàn lè tí ó ní àlàáfíà
nípa at-tawhid ar-rububiyyah. wọ́n ní pé su'alul awwal, ìbéèrè aláwọ̀kọ́, ma aqidatuna fi tawhid ar-rububiyyah, kí ni àkídà wa, kí ni àdìsọ́kàn wa àwa ahli sunnati wal jama'a, kí ni àdìsọ́kàn wa nípa tawhid ar-rububiyyah, tí a ń pè ní tawhid ar-rububiyyah. wọ́n ní ya'taqidu ahlu sunnati wal jama'ati anna Allah ta'ala wahdahu munfaridun bil khalqi wal mulki wat tadbir. àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní àdìsọ́kàn wípé kí ni, wípé Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo, òun lọ́ba tí ó ń dá ẹ̀dá, òun lọ́ba tó ń dá ẹ̀dá, òun nìkan ṣoṣo ló ní ìdá ẹ̀dá lọ́dọ̀, ìmá kírètì àwọn èèyàn àti gbogbo nǹkan pátápátá Allah subhanahu wa ta'ala nìkan ló ní. wal mulki, bákan náà ìníkàpá lórí gbogbo nǹkan Allahu jalla wa azza iná ló ní. wat tadbir, bákan náà ìmá darí gbogbo nǹkan, ìní àkóso nǹkan lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nìkan ló ní. so yìí òun ni àkídà ahli sunnati wal jama'a nípa tawhid ar-rububiyyah. tawhid ar-rububiyyah jẹ́ bá náà ṣe mọ̀ pé tawhid kún sí oríṣi mẹ́ta: ar-rububiyyah wal uluhiyyah wal asma' was sifat. so tawhid ar-rububiyyah òun náà ni tawhid eléyìí tí ó ní ìbáṣe pẹ̀lú àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala, àwọn iṣẹ́ Allah subhanahu wa ta'ala, fífi rinlẹ̀ wípé àwọn iṣẹ́ yìí tọ́lọ́run bá nìkan ní ṣe, kò sẹ́nìkan tó lè dá ṣe, tó lè ṣe àyàfi Allahu jalla wa ala. kò dẹ̀ sẹ́nìkan tó ń kún Allahu jalla wa ala lọ́wọ́ lórí ẹ̀, òun nìkan náà ló ń ṣe. so ìdá Ọlọ́run bá nìkan iná ló ń dá, Ọlọ́run bá nìkan iná ló ń dá ìdá, òun nìkan náà ló ní kàkà ogun kan, òun nìkan náà ló ń darí ogun kan, òun nìkan náà ló ní ìmá pèsè àrísìkí fún àwọn èèyàn àti gbogbo ẹ̀dá pátápátá, Ọlọ́run bá nìkan náà ló ní lọ́dọ̀. so eléyìí ni à ń pè ní at-tawhid ar-rububiyyah, ìmọ̀ Ọlọ́run bá lọ́kan subhanahu wa ta'ala níbi àwọn iṣẹ́ rẹ̀. as-su'alu ath-thani, ìbéèrè ẹlẹ́kejì, ó ní ma ad-dalilu ala dhalik, kí lè rí lórí nǹkan tá a sọ yìí, kí lè rí lórí àkídà ahli sunnati wal jama'a nípa ar-rububiyyah yìí. so ìdáhùn ni pé qala Allahu ta'ala inna rabbakum Allahu alladhi khalaqa as-samawati wal arda fi 6 ayyamin thumma istawa 'ala al-'arsh yughshi al-layla an-nahara yatlubuhu hafitha wash-shamsa wal-qamara wan-nujuma musakhkharatin bi-amrihi ala lahu al-khalqu wal-amru tabarakallahu rabbul alamin. so ẹ̀rí wa lórí eléyìí òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ wípé dájúdájú Ọlọ́run bá yín, òun ni Allahu, Ọlọ́run tó dá yín, tó ń pèsè fún yín, tó ń pèsè jẹun fún yín, tó ń darí àlámọ̀rí, òun náà ni Allahu subhanahu wa ta'ala alladhi khalaqa as-samawati wal ard, ọba tí ó dá sámà, àwọn sámà méjèèjì àti ilẹ̀. so ẹ̀rí eléyìí ikú Ọlọ́run ló dá sámà àti ilẹ̀ fi 6 ayyamin, so dá wọn ní àárín ọjọ́ mẹ́fà. thumma istawa 'ala al-'arsh, lẹ́yìn náà Ọlọ́run bá yìí ó wá gún wá sórí al-'arsh rẹ̀, ọ̀gá ọlá rẹ̀, Ọlọ́run bá gún wá sí ibẹ̀. yughshi al-layla an-nahara yatlubuhu hafitha, so Ọlọ́run bá yìí yóò máa fi ọ̀sán, yóò máa fi bo òru mọ́lẹ̀, yóò máa fi òru náà yóò máa fi bo ọ̀sán mọ́lẹ̀, yatlubuhu hafitha, ní kíákíá. kò tẹ́ pé àánú máa rí pé tí ọ̀sán bá ti ń lọ òru òde, tóru bá ti ń lọ ọ̀sán òde, kò sí pé ọ̀sán ti lọ à ń retí òru, òru ti lọ à ń retí ọ̀sán. so bílẹ̀ bá ti ń lọ ni ó máa débẹ̀. Ọlọ́run ní wash-shamsa wal-qamara wan-nujuma musakhkharatin bi-amrihi, so àti ọ̀run ni, àtòṣùpá ni, àti àwọn ìràwọ̀ ni, gbogbo àwọn eléyìí wọ́n tẹríba fún àṣẹ Ọlọ́run subhanahu wa ta'ala. pẹ̀lú àṣẹ Ọlọ́run làwọn kan yìí fi tẹríba, ohun tí Ọlọ́run bá rán wọn ni wọ́n ń ṣe. àsìkò tọ́lọ́run bá ní kí oòrùn kó jáde ní ó jáde, àsìkò tọ́lọ́run bá ní kí òṣùpá jáde iná ni ó jáde. bákan náà ìràwọ̀ náà, àwọn ìràwọ̀ sánmà, àsìkò tí Allahu subhanahu wa ta'ala tó bá ní kí wọ́n jáde làwọn náà jáde. so wọ́n tẹríba fún àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ni wọ́n fi tẹríba, pẹ̀lú àṣẹ Ọlọ́run iná ni wọ́n fi ń lọ, tí wọ́n fi ń bọ̀, tí wọ́n fi ń pààrọ̀ ara wọn. Ọlọ́run wá ní ala, ẹ̀tẹ́ ti gbọ́, lahul khalqu wal amru, Ọlọ́run ní ìdá ẹ̀dá ń ṣe, bákan náà ipa àṣẹ tí Ọlọ́run iná ní í ṣe, gbogbo ìdá ẹ̀dá pátápátá Ọlọ́run ní í ṣe.
ìpàṣẹ pátápátá tí Ọlọ́run Ọba iná ní í ṣe. Tabarakallahu Rabbul Alamin, títóbi fún Ọlọ́run Ọba, ọba àgbáńláyé, ọba tí ó dá gbogbo àgbáńláyé pátápátá. So ẹ̀rí kan eléyìí lórí rububiyya Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ń fi yé wa pé Allahu jalla wa ala òun ni ọba tí ó ní ìkápá, òun lọba tó ní ìkápá lórí ìdá ẹ̀dá, bákan náà ìmọ̀ rọni lọ́rọ̀, ìmọ̀ rọrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wa qala azza wa jalla, bákan náà Allah subhanahu wa ta'ala ní lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha yahabu liman yasha'u inathan wa yahabu liman yasha'u dhukur. Allah bá ní lillahi mulku samawati wal ard, tí Allah bá ní ìní tí Ọlọ́run bá ní sámà àti ilẹ̀ ṣe, ẹ̀yìn fún Ọlọ́run bá lábẹ́ ìkápọ̀ Ọlọ́run bá iná ní sámà àti ilẹ̀ wà. Ọlọ́run bá ló ní wọn kì í ṣe ti ẹnìkan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Yakhluqu ma yasha, Ọlọ́run bá yìí a máa dá nǹkan tó bá wù. So kò sẹ́nìkan tó lè jáde tó lè sọ pé òun lè dá nǹkan. So Ọlọ́run bá nìkan òun lọ́ba tí máa ń dá ẹ̀dá, ó dẹ̀ máa ń dá nǹkan tí ó bá wù. Yahabu liman yasha'u inathan, tó bá wù a máa fẹ́ tó bá wù ní obìnrin. Wa yahabu liman yasha'u dhukur, bákan náà a máa fẹ́ tó bá wù ní ọkùnrin. So nínú àwọn ẹ̀rí tó tún fi tawhidu ar-rububiyyah yìí rinlẹ̀, òun náà ni eléyìí tí afáwà Abdussalam ibn Barjas rahimahullahu ta'ala táwọn mú wọn nù tíra wọn tó wọ́n fi ṣe kẹta àwọn ẹ̀rí wọ́n ní pé lahu mulku samawati wal ard, so ìkápá sámà àti ilẹ̀ tọ́lọ́wọ́n bá ní ṣe. Yuhyi wa yumit, ọlọ́wọ́n bá yìí ni a máa yé èèyàn, ni a máa mú ni máa bẹ́. Wa yumit, òun náà ló dẹ̀ ń pa ni. So eléyìí inú rububiyya Ọlọ́run bá subhanahu wa ta'ala iná ló wà. Wa huwa ala kulli shay'in qadir, sọ́lọ́wọ́n bá yìí ló sì ní kápá lórí gbogbo nǹkan. Ọlọ́wọ́n bá yìí ló ní kápá lórí gbogbo nǹkan pátápátá. So ìbéèrè ẹlẹ́kẹta, afáwa Abdullahi ama afáwa Muhammad Sa'id Raslan hafidhahum Allahu ta'ala, kọ́lọ́n kó bá aṣọ àwọn méjèèjì, wọ́n ní pé hal naza'a al-mushrikuna fi tawhid ar-rububiyyah, ṣé àwọn kèfèrí ṣé wọ́n ṣe ìfàǹfà, àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí wọ́n gbà fún Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, ṣé wọ́n ṣe ìfàǹfà lórí tawhid ar-rububiyyah yìí, yẹn pé ṣé ohun tó mú wa ṣe kèfèrí ní pé wọ́n gba tawhid ar-rububiyyah wọlé, ṣé ohun tó fà ilé? ìdáhùn àfáàní hadha at-tawhid lam yunazi' fihi ahadun min an-nas, tawhid yìí kò sẹ́ni ẹ̀kan tó ṣe ìfàǹfà lórí ẹ̀ nínú àwọn èèyàn, kò sí ẹ̀dá kan tó ṣe ìfàǹfà lórí ẹ̀ nínú àwọn èèyàn. Musliman kana aw kafiran, yálà ẹgbẹ́ jẹ́ mùsùlùmí ni àbí kèfèrí. Kama qala ta'ala 'ani al-kuffar, ń gẹ́ bí Ọlọ́run bá subhanahu wa ta'ala bó ṣe sọ nípa àwọn kèfèrí pé wala in sa'altahum man khalaqa as-samawati wal arda la yaqulunna Allah qul alhamdulillah bal aktharuhum la ya'lamun. Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ nípa àwọn kèfèrí pé ó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn kèfèrí pé tó bá bí wọn wípé talent tó dá sánmà àti ilẹ̀, so tawhid ar-rububiyyah ilẹ̀, talent tó dá sánmà àti ilẹ̀, la yaqulunna Allah, ohun tó máa sọ fún wọn náà ni pé Allahu ni, Ọlọ́run bá ló dá. Qul alhamdulillah, wa máa sọ fún wọn pé alhamdulillahi o, bal aktharuhum la ya'lamun. So àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wípé Ọlọ́run bá lè ká máa fọpẹ́ fún, wọn mọ̀ pé Ọlọ́run bá lè ká máa jọ́sìn fún, wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala òun lọ́ba tí ó dá sánmà àti ilẹ̀. So ìbéèrè ẹlẹ́kẹrin, àfáàní idha kana al-mushrikuna amanu bi tawhid ar-rububiyyah falima ittakhadhu alihatan min dunillah, tó bá jẹ́ pé àwọn mushrikun, àwọn ọ̀sẹ́bọ, àwọn ẹlẹ́bọ, tó bá jẹ́ pé wọ́n nígbàgbọ́ sí tawhid ar-rububiyyah lódodo, falima ittakhadhu alihatan min dunillah, kíláàdé tí wọ́n fi mú àwọn Ọlọ́run bá mi tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala, kílé tí wọ́n fi ń jọ́sìn fẹ́ lómi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala.
ìdáhùn àfáàní kana al-mushrikuna ya'taqiduna anna alihatahum yutawassalu biha ila Allah. àwọn mushrikun ni àwọn ẹlẹ́bọ yìí àdìsọ́kàn wọn tí wọ́n fi ń jọ́sìn fáwọn ẹlòmíì ní pé kíni wọ́n ní àdìsọ́kàn wípé àwọn ọlọ́run ọba àwọn táwọn jọ́sìn fún yìí àwọn máa fi wọ́n ṣe àkàsọ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa yuttakhadhu shufa'a 'inda Allahi ta'ala wọ́n sì máa mú wọn ní ẹni tí wọ́n fi máa ṣe ìṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n máa mú wọn lẹ́ni tí ó máa wọ́n jọ́sìn fún wọn lẹ́ni tí ó ní àdìsọ́kàn wípé àwọn ẹni yìí ni wọ́n mú wa wọ́n máa fi wọ́n ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n fi máa mú wa súnmọ́ ọlọ́run ọba bákan náà tó bá di jọ́gbìn al-qiyama àwọn ẹni yìí ni wọ́n ṣe ìṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé àwa èèyàn yẹpẹrẹ ni wá àtún kankan lọ́dọ̀ ọlọ́run ọba so wọ́n á máa mú àwọn òòṣà tí wọ́n ń sìn bákan náà àlùjànnú àwọn màláíkà àwọn òkúta wọ́n máa jọ́sìn fún wọn lérò nígbà wípé àwọn ẹni yìí àwọn táwọn jọ́sìn fún yìí ni wọ́n mú wa súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wọ́n ṣe ìṣìpẹ̀ fún ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ni kama qala ta'ala gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé ala lillahi ad-dinul khalis ẹgbọ́ tí ọlọ́run bá ní ẹ̀sìn tó mọ́kànga ní ṣe walladhina ittakhadhu min dunihi awliya ẹ̀wà ara wọn tí kí wọ́n mú yàtọ̀ sọ́lọ́run bá subhanahu wa ta'ala àwọn ẹni àyọká tí wọ́n jọ́sìn fún wọ́n máa wọn awliya kan wọ́n jọ́sìn fún wọn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n a máa sọ pé ma na'buduhum kí ipa kan jọ́sìn fún abẹ́yẹn wọn illa liyuqarribuna ila Allahi zulfa ìdí tá a fi ń jọ́sìn fún wọn kí é pé nítorí àwọn gangan kí é pé torí pé wọ́n lè ṣe nǹkan kan fún wa a kan jọ́sìn fún wọn nítorí pé kíni liyuqarribuna ila Allahi zulfa kan bá lè mú wa súnmọ́ náà bá pẹ́kípẹ́kí kan bá lè mú wa súnmọ́ Allah subhanahu wa ta'ala pẹ́kípẹ́kí ọlọ́run bá ní inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun dájúdájú ọlọ́run bá yóò dájọ́ láàrin wọn nípa lórí nǹkan tí wọ́n ṣe ìyapọ̀ ẹnu lé lórí ọlọ́run bó dájọ́ láàrin wọn inna Allaha la yahdi man huwa kadhibun kaffar dájúdájú ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní fànà mẹ́ni tó bá jẹ́ òpùrọ́ bákan náà ẹni tó bá jẹ́ kèfèrí so lórí nǹkan tí wọ́n sọ yìí ọlọ́run bá kún wọn ní òpùrọ́ fíì tó kún wọn ní kèfèrí so ọlọ́run bá sì ní wọn ní fànà mọ́ wọn òun ní fànà máa irú àwọn ẹni bẹ́ẹ̀ so wa qala Allahu ta'ala anhum bákan náà Allah subhanahu wa ta'ala ó tún sọ pé pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab wọ́n máa sọ fún gbàtí Ànábì sallallahu alayhi wa sallam tó ń kún wọn sí tawhid pé kí wọ́n máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan so wọ́n sọ fún pé aja'ala al-alihata ilahan wahida ṣé Muhammad yìí ṣó fẹ́ sọ àwọn ọlọ́run bá wátán sí ó fẹ́ sọ ọjọ́ ọlọ́run bá kan oṣù ni so ó ní pé kí wọ́n sọ la ilaha illallah wa idha qila lahum la ilaha illallah yastakbirun tí wọ́n bá sọ fún wọn pé ẹ sọ la ilaha illallah wọ́n máa ṣe gbéraga wọ́n máa sọ pé ṣé ó fẹ́ sọ àwọn ọlọ́run bá tí wọ́n sìn ó fẹ́ ká sọ ogun ọjọ́ ọlọ́run bá yẹ kan ṣoṣo á máa jọ́sìn fún ọlọ́run bá kan kí àwọn tí wọ́n pọ̀ tán jọ́sìn fún ìgbà wọn àti ìtò wa inna hadha la shay'un 'ujab wọ́n tún máa ṣe mọ̀ lára nǹkan yìí pé ká máa jọ́sìn fún ọlọ́run ọba kan oṣù ṣó possible ṣá so wọ́n máa ṣe èèmà so wọ́n jọ́sìn fún àwọn ẹni yìí nítorí pé kíni wọ́n ní àdìsọ́kàn pé àwọn ni wọ́n bá wọn ṣe ìṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ni wọ́n máa wọn súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí tí wọ́n ń ṣe yìí ẹ̀rí tí wọ́n mú wáyìí kò sọ nǹkan tí wọ́n ń ṣe kò sọ di nǹkan tó tọ́ so nǹkan náà ṣẹ́kù ní àṣírkù ó ṣẹ́kù ní ìmọ̀ amórogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó lè jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ Allahu jalla wa ala kò ní fi ọ̀nà mọ́ wọn so eléyìí inú ọ̀nà tí ṣàìtọ́n tó fi máa ń mú èèyàn ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà ni wọ́n ti kó sínú nǹkan yìí lónìí èyí pé ṣàìtọ́n yóò kọ́ wá bá wọn ní pé ẹ̀yin yìí ẹrú ẹlẹ́ṣẹ̀ nìyí sí náà bó ṣe ẹ̀ka sí ṣe mú àwọn wòlíì yín àwọn ẹni ọlọ́run bá rí ẹ mú ọlẹ́ni tẹ́ máa jọ́sìn fún kán bá lè mú ìsúnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala so bí ṣàìtọ́n bí ó ṣe gbé fún wọn nìyẹn sáré pé àwọn èèyàn wọn dẹ̀ tí wọ́n ń jọ́sìn fún àwọn wòlíì so wọ́n ní pé àwọn fọlá wọn tọrọ àwọn ń jọ́sìn fún wọn torí kan bá lè mú àwọn súnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala
àwọn jọ́sìn fún wọn nítorí kan bá lè ṣìpẹ̀ fáwọn tó bá jẹ ọjọ́ gbọdọ̀ al-qiyama. So eléyìí nǹkan táwọn mushrikun àwọn ọ̀sẹ̀bọ pinlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa alihi wa sallam nǹkan táwọn náà sọ eléyìí sísọ bẹ́ẹ̀ kò dẹ̀ mú nǹkan tí wọ́n ń ṣe yẹn kò sọ di nǹkan tó dá kò sọ di nǹkan tó dá. السؤال الخامس سؤال لك أفاني إذا كان هذا التوحيد مستقرا في النفوس فلماذا قرره الله في القرآن الكريم؟ tó bá jẹ́ pé tawhid ar-rububiyyah yìí nǹkan tí ó ti rinlẹ̀ nínú ìgbáyà àwọn èèyàn nínú ìgbáyà àwọn ẹ̀dá kí ló dé tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó tún fi rinlẹ̀ nínú Qur'an kí ló dé tọ́lọ́run tó fi rinlẹ̀ nínú Qur'an tó tún fi tawhid ar-rububiyyah yìí tó tún fi rinlẹ̀ tó tún ṣàlàyé fún wa pé òun lòun dáyìn òun lòun ṣe kíní òun lòun ṣe nǹkan báyìí òun lòun ṣe nǹkan báyìí. So sí tó yẹ pé tawhid yìí ó ti rinlẹ̀ nínú ìgbáyà wa tẹ́lẹ̀ torí pé gbogbo wa la mọ̀ pé àwa kọ́ la dára wa bákan náà àwọn òbí wa kọ́ ni wọ́n dá wa bákan náà àdédé jábọ́ látòjú sánmà bẹ́ẹ̀ àdédé jábọ́ láti sánmà tàbí kákan wà bẹ́ẹ̀ sáré pé tí wọ́n bá sọ fún wa pé ọkọ̀ ojú omi kan bẹ fúnra ẹ̀ ní ó wà rẹ̀ lọ sí etí odò yóò kó ẹrù tí a kó kalẹ̀ tàbí fúnra ẹ̀ ní ó tiẹ̀ lọ gégi núgbó yóò lòdọ̀ sí ara ẹ̀ yóò yìí tún wà lọ sí etí odò lọ́hùn yóò lọ já kalẹ̀ tàbí ká yọ pé ọkọ̀ ojú omi fúnra ẹ̀ ló tún ṣe ara ẹ̀ fúnra ẹ̀ ló fọ́ọ̀mù ara ẹ̀ ló di ọkọ̀ ojú omi tó yóò lọ gégi fúnra ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ sọ á rí pé nǹkan tí ò bá lákàyè mu sọ tó bá sọ bẹ́ẹ̀ á ní pé ṣíra ẹni bẹ́ẹ̀ ní làkàyè ṣá ṣó fẹ́ máa fi làkàyè wá ṣe lé bẹ́ẹ̀ náà ni mọ́tò so a lè sọ pé mọ́tò ó kàn wà bẹ́ẹ̀ ó ti rẹ̀ bẹ́ẹ̀ so yóò dẹ̀ máa wà rẹ̀ ibi tí wọ́n ti fẹ́ lọ yóò gbé yẹn lọ kò ní dín kankan so á rí pé eléyìí kò bá làkàyè mu so tó bá rí pé kò bá làkàyè mu kí àwọn ẹ̀dá lásán lásán yìí kí wọ́n wà lásán kó yẹ pé fúnra wọn ni wọ́n dá wọn àbí wọ́n kàn wà bẹ́ẹ̀ so báwo ni a ṣe bá làkàyè mu ká sọ pé àwa la dára wa fúnra wa so á rí pé kò bá làkàyè mu faqidu shay la yu'tihi faqidu shay la yu'tihi so ẹni tí ó ní nǹkan kò lè fún yàn ní tí ó ní so àti lẹ́mi tẹ́lẹ̀ bó láà ṣe fúnra wa lẹ́mi so sí tẹ́lẹ̀ bó láà ṣe wá múra wa bẹ́ a rí pé kò possible torí ẹni Allah subhanahu wa ta'ala ló ń fi àkíyèsí wa sílẹ̀ nínú Qur'an pé am khuliqu min ghayri shay'in am humul khaliqun ṣé àwọn ẹ̀dá yìí ṣé wọ́n lérò pé nǹkan kan ò dá wọn ẹnìkan kan ò dá wọn àwọn lérò pé àwọn ni wọ́n dára wọn ṣé wọ́n lérò pé àwọn ni wọ́n dára wọn so a rí pé méjèèjì yìí nǹkan tí ò possible so làákàyè wa ni wàá sọ ìkẹta fún wa pé sí tó wáyé pé àwọn akọ́lá dára wa tó dẹ̀ jẹ́ pé àkàn déédéé máa bẹ̀bẹ̀ so a jẹ́ pé ẹnìkan ló dá wa so ẹni náà ní í ṣe Allah subhanahu wa ta'ala Allahu rabbul alamin so nǹkan yìí nǹkan tó ti wà nínú ẹ̀mí tẹ́ pé àdámà ni tí Ọlọ́run bá jalla wa ala tó ti dámà ẹnì kọ̀ọ̀kan wa so àfáàní pé kíláàdé tí Ọlọ́run bá tó tún fi ń fi nǹkan yìí nílẹ̀ sí tó jẹ́ pé àdámà ni tẹ́lẹ̀ àdámà ni kódà àwọn ọ̀rẹ́ pé tàwa fẹ́ ṣàdúrà tí nǹkan kan bá ń ṣe wá òǹkàlùkù àtẹni tó mọ́lá àtẹni tí ò mọ́lá òkè yìí náà lágbójú sí tí pé ohun tó Ọlọ́run bá ti dámà wa ni pé ẹni tó dá wa òkè yìí ló wà sánmà ló wà so àdámà wa ni pé ẹnìkan ló dá wa àdámà òǹkàlùkù wa òun ni pé ẹnìkan ló dá wa àfáwọn dáhùn pé qarrara Allahu ta'ala hadha at-tawhida li'ithbatihi wa ta'kidihi Ọlọ́run bá ń fi tawhidi ó fi rìn ilẹ̀ nínú Qur'an láti tún lékún ní ìfẹ́nilẹ̀ láti tún fi rìnlẹ̀ sí dáadáa wa lil-istidlali bihi ala wujubi at-tawhidi fil uluhiyyah bákan náà láti fi ṣe ẹ̀rí lórí tawhidul uluhiyyah tawhidu ìjọsìn láti fi ṣe ẹ̀rí lórí pé Ọlọ́run bá tó dá yín tó ṣe gbogbo nǹkan yín fún yín òun lé ẹ̀kẹ́ máa jọ́sìn fún òun lé ẹ̀kẹ́ máa jọ́sìn fún إذ أن توحيد الربوبية يستلزم أن لا يعبد إلا الله wọ́n ní nítorí pé توحيد الربوبية yóò máa ṣe lọ́rùn yẹn fún wa wípé ká má jọ́sìn fẹ́ nìkankan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala láti pé Allahu ló dá wa Allahu ló rè wa òun ló pèsè jẹmu fún wa ló ṣe gbogbo nǹkan fún wa so a rí pé Allahu yìí tó ṣe ogun kan yìí fún wa kò dá wa lásán
kò kàn ṣe ogun kan yìí fún wa lásán nǹkan kan iná ló torí ẹ̀ ṣe fún wa òun náà ní pé kí ni ká máa jọ́sìn fún torí ká bàa lè máa jọ́sìn fún iná ló ṣe ogun kan yìí fún wa ló dá wa lórí ìwà dàgbà ló ń pèsè ìjẹmu fún wa so ọ̀ràn ẹ̀ wá ní lórí wa ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala torí pé ẹni tó bá fi tawhidur rububiyyah tó fi rinlẹ̀ tí ó wá fi al-uluhiyyah tí ó fi ìjọsìn Ọlọ́run bá tí ó sọ Ọlọ́run bá láàsún bí uluhiyyah rẹ̀ bí ìjọsìn rẹ̀ so àwọn olùmọ̀ ní pé rẹ̀ níbẹ̀ mutanaqidun ẹni tí ń takora rẹ̀ báwo ló ṣe fi rinlẹ̀ pé Ọlọ́run bá ló dá ló pèsè ìjẹmu fún ló ń rí ọ ló ń tọ́jú rẹ̀ tó wá ní jọ́sìn fún Ọlọ́run bá náà tó máa jọ́sìn fún ẹlòmíì tó yàtọ̀ sí ẹni tí pé wọn ò lè dá nǹkan kan ṣe kò ṣe nǹkan kan fún kò dá nǹkan fún kò pèsè nǹkan kan fún ọ wá ń jọ́sìn fún sọ̀rọ̀ pé rẹ̀ níbẹ̀ ń takora rẹ̀ ni ó gbà pé Ọlọ́run bá ló dá ọ jọ́sìn fún so eléyìí nǹkan tí ò bá lákàyè mu so Allahu jalla wa ala a máa fi tawhidur rububiyyah a máa fi rẹ̀ nínú al-Qur'an láti lè fi ṣẹ̀rí lórí wa lórí tawhidu al-uluhiyyah lórí pé ọ̀ràn yà ní fún yín kẹ́ fi uluhiyyah Ọlọ́run bá ìjọsìn Ọlọ́run bá kẹ́ fi nílẹ̀ kẹ́ máa jọ́sìn fún Ọlọ́run bá nìkan ṣoṣo. Qala ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun mo pé gbogbo ẹ̀yin èèyàn u'budu rabbakum ẹ máa jọ́sìn fún Ọlọ́run bá yín Ọlọ́run bá wo alladhi khalaqakum rububiyyah nìyẹn sọlọ́wọ́n bá pè wá lọ síbi uluhiyyah u'budu rabbakum ẹ máa jọ́sìn fún Ọlọ́run bá yín alladhi khalaqakum wọ́n fi rububiyyah fi ń ṣẹ̀rí lórí uluhiyyah pé Ọlọ́run bá eléyìí tó dá yín walladhina min qablikum eléyìí tó tún dá àwọn tí wọ́n ṣíwájú yín la'allakum tattaqun kẹ́bà lè jẹ́ ìkànnà tó máa páyà Allah subhanahu wa ta'ala kẹ́bà lè máa páyà Allah subhanahu wa ta'ala su'al ẹlẹ́kẹfà ìbéèrè ẹlẹ́kẹfà afáàní má dalilu al-aqliyyu ala butlan ash-shirk fi ar-rububiyyah so kí ni ẹ̀rí láti inú làákàyè ẹ̀rí làákàyè eléyìí tí ó ń dá lórí ìjẹ́ ìbàjẹ́ ìmọ̀ amórogún pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala nínú rububiyyah ẹ̀rí wo láti inú làákàyè láàfi ba ìmọ̀ amórogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala nínú rububiyyah rẹ̀ jẹ́ tàbárẹ́ nìkan nísìnyí tí ó nígbàgbọ́ wípé Ọlọ́run bá ló ń dá èèyàn tí ó nígbàgbọ́ nínú rububiyyah Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ló ń pèsè fún ni so irú ẹni bẹ́ẹ̀ bó láṣẹ convince irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú làákàyè bó láṣẹ takò pẹ̀lú làákàyè tí irú ẹni bẹ́ẹ̀ bá jẹun tó ní làákàyè dára sàfáàní bayyana Allahu ta'ala butlan ash-shirki fi ar-rububiyyah Ọlọ́run bá jalla wa ala ó ṣe àlàyé ìbàjẹ́ ìmọ̀ amórogún pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala ní rububiyyah sọ bá nǹkan yìí jẹ́ wa annahu law kana dhalika bákan náà ṣàlàyé pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé orogún bẹ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú rububiyyah rẹ̀ nínú àwọn iṣẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́run bá lórogún la fasadati as-samawati wal ardu so sámà àti ilẹ̀ yìí kò bá ti dúró sámà bá ti dúró ilẹ̀ gan bá ti tẹ́pẹ̀rẹ̀ ṣe báyìí so méjèèjì ò bá ti bàjẹ́ sámà bá ti yárò ilẹ̀ náà ti máa fàya tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ pé olórogún níbi ìṣe ìdẹ́dà rẹ̀ wọ́n ni wa hadha mudrakun bi badahatil uqul wọ́n ni pé nǹkan yìí nǹkan tí èèyàn mọ̀ pẹ̀lú làákàyè ni láì ronú lọ́pọ̀lọpọ̀ èèyàn bùkátà láti ronú lọ́pọ̀lọpọ̀ tí ó fi mọ eléyìí قال تعالى الله سبحانه وتعالى ما اتخذ الله من ولد وما كان معه من إله صلاة با كوني أما ما كان كو ساو الله با مي لي أدو الله با سبحانه وتعالى تا سو كي الله با مبه الله مي تو pẹ̀lú rẹ̀ ní sama so kò possible Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ ni idan la dhahaba kullu ilahin bima khalaqa tó bá yẹ pé àwọn Ọlọ́run bá mí tó wà pẹ̀lú Ọlọ́run bá ní sama ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn Ọlọ́run bá yìí wọn bá mú gbogbo ohun tí àwọn dá so Ọlọ́run bá yìí
òun kó nǹkan tó dá sọ́dọ̀, eléyìí náà yóò kó nǹkan tó dá sọ́dọ̀, eléyìí náà yóò kó nǹkan tó dá yóò kó sọ́dọ̀. wala ala ba'duhum ala ba'd. bákan náà apá kan nínú wọn wọ́n máa ṣe àgbọ̀nrúgbọ̀rí lórí apá kejì, wọ́n máa yẹra wọn jẹ, wọn à nígbà fúnra wọn tó bá jẹ́ pé Ọlọ́run bá pọ̀ ni. sàárì kan wà nígbà fúnra wọn. so eléyìí sọ pé òun lòun dá sánmà, yóò mú sánmà tiẹ̀. eléyìí sọ pé òun lòun dá sánmà aláwọ̀kọ́, yóò mú. eléyìí sọ pé òun dá sánmà alákejì, yóò kó. so eléyìí sọ pé òun lòun dá àwọn ọkùnrin, yóò kó wọn. eléyìí sọ pé òun lòun dá àwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so tó bá yẹ kó àwọn Ọlọ́run bá àwọn Ọlọ́run mi wà pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala ní sánmà. wọn kálukú mú gbogbo tó dá, yóò kó wọn sọ́dọ̀ tiẹ̀ ni. bákan náà wọn nígbà fúnra wọn, wọn máa ṣe àgbẹ̀rùgbọ̀rí lórí ara wọn. subhanallahi. Ọlọ́run bá fọ́rọ̀ ìmọ̀ kúrò níbi nǹkan yìí wípé kí àwọn Ọlọ́run bá mi kó wà pẹ̀lú rẹ̀ ní sánmà. so Ọlọ́run bá mọ́ kúrò níbi nǹkan yìí, nǹkan tí ò possible ni. subhanallahi amma yasifun. so Ọlọ́run bá mọ́ kúrò níbi gbogbo nǹkan tí wọ́n fi ń ròyìn Ọlọ́run bá yẹn. àwọn tó ń sọ pé Ọlọ́run bá lọ́mọ, àbá àwọn tí wọ́n ti mọ́rogún pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala, tí wọ́n ń ṣe bọ́ sí, tí wọ́n ní pé àwọn Ọlọ́run bá mi ń bẹ pẹ̀lú ẹ̀. so Ọlọ́run bá mọ́ kúrò níbi gbogbo nǹkan yìí, kò sí orogún pẹ̀lú Ọlọ́run bá níbi àwọn ìdẹ́dà rẹ̀, níbi gbogbo nǹkan tọ́lọ́run bá dá, níbi ìrọ̀nilọ́rọ̀. so tó bá pọ́ Ọlọ́run bá pọ̀ ní eléyìí, ọ̀kan lè sọ pé òun fẹ́ rọ̀jò, tí kò sọ pé rárá ò gbọ́dọ̀ rọ̀jò. so á rí i pé òǹkàlùkù máa lo agbára rẹ̀. ọ̀kan lè sọ pé obìnrin tó lóyún, ọkùnrin tó ń súnmọ́ ìyàwó rẹ̀ yìí, àtọ̀ yìí ọkùnrin ni mo fẹ́ fi dá. ìkejì ó ní rárá ìbejì ni. ìkẹtọ́ ní rárá kò gbọ́dọ̀ jẹ́ ìbejì, ọkùnrin ni tàbí obìnrin ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀. so àwọn náà mọ̀ tí ààfin bá wà nísìnyí tó pé ọba méjì ni wọ́n ń darí ẹ̀, so á rí i pé ó padà pín sí méjì ni, inú kí wọ́n para wọn tàbí kí wọ́n pín sí méjì. so bó láà ṣe sọ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala láwọn orogún tí wọ́n jọ ń ṣe gbogbo àwọn nǹkan yìí. so tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ayé yóò ní rí bó ṣe rí, kò ní ṣètò ń bẹ, kò ní sí adùn ń bẹ. so gbogbo ẹ̀ yóò dàrú ó ti ṣẹlẹ̀ ń bẹ. so eléyìí làkàyè wa gan sọ fún wa pé nǹkan yìí nǹkan tí ò rọrùn, nǹkan tí ò possible. ká sọ pé àwọn kan náà ń bẹ, àwọn Ọlọ́run bá mi ń bẹ táwọn náà ń dẹ̀dà yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, tí wọ́n jọ ń pín iṣẹ́ yìí ṣe. àwọn kan náà ń bẹ yẹ kí wọ́n ń pèsè àrísìkí. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá ká ní wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni, ìkan lè sọ pé ọdún yìí mi fẹ́ kí ráìsì oṣù ara, níkejì ó sọ pé àrárá bó ní ráìsì oṣù ara ṣe ní so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ó pé kò bá làkàyè máa ara ká sọ pé Ọlọ́run bá mi ń bẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala. káwọn náà wo palace tí mo fi ṣàpèjúwe, káàfin kan wà kó lọ́ba méjì, àbí kílù kan wà kó ní president méjì. so á rí i pé eléyìí tó bá jẹ́ Yorùbá yóò kọ́ àwọn Yorùbá sọ́tọ̀, yóò máa dá wọn tọ́jú. eléyìí ó ní pé rárá àwọn Haúsá lèmi ó máa tọ́jú tèmi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó fi padà dàrú, tí ò ní ìtumọ̀ mọ́. so wallahu ta'ala a'lam. Ọlọ́run bá lọ́dún mọ́jùlọ. sórí ìbéèrè ẹlẹ́kẹfà iná ni ìdánilẹ́kọ̀ọ́ aláwọ̀kọ́ ad-dars al-awwal tí ó ń ṣàlàyé fún wa nípa tawhidu ar-rububiyyah, ìmọ̀ Ọlọ́run bá lọ́kan, ìsọlọ́run bá láàṣọ níbi àwọn ẹ̀dá rẹ̀. so ibi ìlà dúró sí bi'idhnillahi ta'ala. wallahu ta'ala a'lam. Ọlọ́run bá lọ́dún mọ́jùlọ. subhanaka allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.